ara lé lílé oko lẹ́yìn òde ní gbogbo ibi tẹ́ bá ti wo fọ́nrán yìí ní àkókò tẹ́ ń wo fọ́nrán yìí. Gẹ́gẹ́ bí ìṣe tiwa, a kí yín pé ẹ ṣé tí ẹ̀ ń bá like fọ́nrán wa ní gbogbo ìgbà. A kí yín pé ẹ ṣé tẹ́ ń bá wa subscribe sórí YouTube channel wa. A kí yín pé ẹ ṣé tẹ́ ń darapọ̀ wa ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni ẹ̀yin igi lẹ́yìn ọgbà tiwa. Èmi ọmọ yín náà ni àbúrò yín last born nílé yín. Adéwálé wa tún gbé mọ̀ sí painkiller gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀. Èmi kì í ṣe painkiller àti oògùn. Èmi máa ń kill pain pẹ̀lú ọgbọ́n orí, mo máa ń kill pain pẹ̀lú làákàyè, mo máa ń kill pain pẹ̀lú àtúnyẹ̀wò ọ̀rọ̀ tó lọ lọ́wọ́lọ́wọ́. Àmọ́ ṣé ẹ̀yin ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ohun tí a máa sọ̀rọ̀ lé lórí lénìí ni àwọn ọ̀rọ̀ bíi méjì kan la máa sọ̀rọ̀ lé lórí lénìí. Àkọ́kọ́ nípa bàbá wa Jídé Kòsọ́kọ́, a kí wọn kú oríire, a kí wọn dáadáa kú oríire oyè tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ ní ìlú Èkó. A kí wọn kú oríire, mò ń padà bọ̀ ńbẹ̀. Ẹ̀kejì ni pé mo ti wá kí wa kú oríire wípé nípa titi ìkan lára àwọn olórí àwọn Fúlàní darandaran tí gbogbo wa mọ̀ sí darandaran àmọ́ tó jẹ́ dáràndáràn. Mọ̀ pé darandaran ni àwọn Ọ̀yọ́ mọ̀ wọ́n sí, àmọ́ àwọn pípù yìí dáràndáràn ni wọ́n. Ìkan lára olórí wọn ọwọ́ ti tẹ̀ o, wọ́n ti mú báyìí. Wọ́n ti mú bẹ́ẹ̀ sì ni òun náà gbà pé gbogbo nǹkan tó ní òun ṣe lóòótọ́. Àmọ́ ẹ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Jídé Kòsọ́kọ́. Gẹ́gẹ́ bí a ti mọ̀, gbogbo wa kàn ń gbọ́ Kòsọ́kọ́. Àmọ́ àwọn wo gan-an pè ní Kòsọ́kọ́? Ǹjẹ́ àti ẹ̀ mọ̀ pé ìdílé kan ló ń jẹ́ Kòsọ́kọ́ yẹn fún ara ẹ̀? Ẹ jẹ́ á mẹ́nu bà ìdílé tó ń jẹ́ Kòsọ́kọ́ yìí ká tó wá mẹ́nu bà bàbá wa Jídé Kòsọ́kọ́ náà, ká sọ̀rọ̀ díẹ̀ nípa ìrìn àjò ayé wọn tó fi di àkókò tí a wà yìí. Nípa ìdílé tó ń jẹ́ Kòsọ́kọ́, ìdílé tó jẹ́ Kòsọ́kọ́ jẹ́ ìdílé ọba kan tí wọ́n gbajúmọ̀ ní ìlú Èkó lórílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. Àmọ́ ìtàn kékeré kan wà ńbẹ̀ tí nígbà slave trade nígbà náà lọ́hùn, bó ṣe migrate láti Èkó tó migrate lọ sí Ẹ̀pẹ́, látẹ̀pẹ́ lọ sí Benin Republic, gbogbo ìtàn kan wà ńbẹ̀ nígbà yẹn. Àmọ́ òun kọ́ la fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí torí pé mo ṣì ń ṣiṣẹ́ lórí ìyẹn lọ́wọ́. Ìyẹn ìtàn gidi kan ni, ìtàn ìyẹn full episode kan nìyẹn. Ẹ má jẹ́ ká tọwọ́ bọ̀ láláì lè parí ẹ̀ torí ìwádìí mi ò tíì ṣèwádìí mi tán. So ẹ má yẹ kí n fún yín ní ìròyìn tí ò lè délẹ̀ tán tí màá wá ní kẹ́ máa dúró de èyí tó kù. Irọ́, àwa ò lè ṣe bẹ́ẹ̀ lórí ètò Ojútólé tá a wà yìí. Àmọ́ ìdílé Kòsọ́kọ́ gẹ́gẹ́ bá a ti mọ̀, gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, ìdílé ọba kan tí wọ́n gbajúmọ̀ ní ìlú Èkó, inú ìlú Èkó tá a wà yìí, òun ni ìdílé Kòsọ́kọ́. Àmọ́ ìdílé Kòsọ́kọ́ tá à ń sọ yìí, bàbá wa, ṣé ká sọ̀rọ̀ nípa bàbá wa Jídé Kòsọ́kọ́ ni? Ní ó yẹ ká tún máa mẹ́nu bà díẹ̀ sí nípa ìdílé Kòsọ́kọ́ yẹn. Ara àwọn èèyàn tó gbajúmọ̀ nínú ìdílé Kòsọ́kọ́ yìí, tó gbajúmọ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ bàbá wa Jídé Kòsọ́kọ́ tí wọ́n ṣe eré Yorùbá, wọ́n ṣe eré English náà, theatre practitioner ni wọ́n. Bẹ́ẹ̀ sì ni wọ́n dẹ̀ jẹ́ ambassador káàkiri náà. Gbogbo wa la mọ̀ wọ́n, òdú ni wọ́n, wọn kì í ṣe àìmọ̀ fólóko torí pé wọ́n ṣiṣẹ́ takuntakun nínú movie industry lénìí. Bẹ́ẹ̀ sì ni Adékúnlé Gold náà, tá a mọ̀ sí Adékúnlé Gold, olówó orí Simi tí òun náà tó ń kọrin hip hop yìí náà. Ara àwọn ìdílé Kòsọ́kọ́ náà ni Adékúnlé Gold náà. Bí bàbá wa Jídé Kòsọ́kọ́, àwọn gbé orúkọ yẹn rìn, àmọ́ Kòsọ́kọ́ Adékúnlé Gold, púpọ̀ ni wọn ò mọ̀ pé ẹbí ni bàbá wa Jídé Kòsọ́kọ́ àti Adékúnlé Gold torí pé bàbá wa Adékúnlé Gold àwọn ò fi bẹ́ẹ̀ lo orúkọ Kòsọ́kọ́. Ẹni tó bá mọ̀ wọ́n, tó mọ full name wọn ló máa mọ̀ wípé ẹbí Kòsọ́kọ́ ni wọ́n. Ẹbí Kòsọ́kọ́ dẹ̀ lélẹ̀, ẹbí kan ní ìlú Èkó tí wọ́n fẹsẹ̀ múlẹ̀ dáadáa nídìílé ọba ni wọ́n. Àmọ́ ká wá lọ síbi àwọn Kòsọ́kọ́ family yìí. Àwọn Kòsọ́kọ́ family wọ́n jọba ní 1845 títí di 1851. Bàbá ńlá wọn tó ń jẹ́ Kòsọ́kọ́ gangan, wọ́n jẹ ọba ní ọba ìlú Èkó tí a wà yìí ní ọdún 1945 títí di ọdún 1851 tí wọ́n dẹ̀ kú ní ọdún 1872. Ó ní mo ṣe ní pé a ṣì ń bọ̀
wá sí ọ̀rọ̀ yẹn kò sì tán pọ̀ ńbẹ̀. Ẹ ṣáà rí pé ìjíjọba tí a mọ̀ láyé òde òní tí ọba kan ò bá tíì wàjà ọba míì ò lè jẹ. Àmọ́ pẹ̀lú kan tí à ń gbọ́ yìí 1845 sí di 1851 ni wọ́n fi jẹ ọba, wọ́n sì kú ní 1872 léléyìí tó túmọ̀ sí wípé wọ́n ṣì wà láyé tí wọ́n fi ipò baba ńlá wọn sílẹ̀. Kí ló fà á? Báwo ló ṣe jẹ́? Kí ni ìtàn tó rọ̀ mọ́? Òun la ṣì ń mú bọ̀ padà wá bá yín. À ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́, ẹ̀yin aráalé ẹ fọkàn balẹ̀. Ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń wò mí nígbà àkọ́kọ́, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share fún àwọn èèyàn tó yẹ kó tún rí náà, kẹ́ dẹ̀ bá mi subscribe sórí YouTube channel yìí. Bẹ́ẹ̀ sì ni bàbá wa Jídé Kòsọ́kọ́, oyè wo náà fi wọ́n jẹ tá à ń kí wọn fún? Wọ́n fi wọ́n jẹ oyè ọlọ́jà of Lagos. Wọ́n fi wọ́n jẹ oyè ọlọ́jà of Lagos. Ọlọ́jà gbogbo ìlú Èkó. Bàbá wa Jídé Kòsọ́kọ́, a kí yín kú oríire náà. A kí yín dáadáa, a kí yín kú oríire náà. A kí yín kú oríire náà. Bẹ́ẹ̀ sì ni ẹ ká wá mẹ́nu bà ọ̀rọ̀ bàbá wa Jídé Kòsọ́kọ́. Báwo gan-an ni wọ́n ṣe bẹ̀rẹ̀ eré tíátà? Ìgbà wo la bí wọn? Ọdún wo la bí wọn? Ibo la bí wọn sí? A bí bàbá wa Jídé Kòsọ́kọ́ ní ọdún 1954, ìyẹn ní January 12, 1954 la bí wọn ní ìlú Èkó. January tá a wà yìí náà la bí wọn ní ọdún 1954 la bí wọn. Gẹ́gẹ́ bá a sì ti mọ̀ pé movie director ni wọ́n, actor ni wọ́n, movie producer ni wọ́n, gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀. Bẹ́ẹ̀ ni a dẹ̀ bí wọn sí a bí wọn sí ìdílé ọba, gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, ìdílé Kòsọ́kọ́ tó jẹ́ ìdílé ọba tá a fi lè pè wọ́n ní prince, a lè pè wọ́n ní ọmọ ọba náà. Gẹ́gẹ́ bá a ti mọ̀ báyẹn náà. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ eré orí ìtàgé, wọ́n bẹ̀rẹ̀ eré tíátà yìí láti kékeré ní ọdún 1964. A bí wọn ní ọdún 1954, wọ́n bẹ̀rẹ̀ ní ọdún 1964. Ìtàn yẹn fẹ́ jọ ìtàn màmá wa Allwell Adémọ́lá tí mo sọ lórí ìkànnì yìí. Àwọn tó ti bẹ̀rẹ̀, mo sì máa mú àwọn fọ́nrán kan, máa ṣe fọ́nrán kan nípa àwọn tí wọ́n bẹ̀rẹ̀ eré tíátà láti kékeré. Mo máa ṣe fọ́nrán, wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé a lè pè wọ́n ní legend, tó yẹ pé a bí wọn mọ́ eré orí ìtàgé. Kò ṣe pé wọ́n kọ̀ wò pé owó wà ńbẹ̀ wọ́n wá yà síbẹ̀. Bẹ́ẹ̀ sì ni gbogbo ọdún tá à ń sọ yìí, ọdún yìí ò kí ń ṣe ọdún social media débi pé wọ́n máa rí owó tó pọ̀ ńbẹ̀. Léléyìí tó túmọ̀ sí pé púpọ̀ nínú wọn ṣe eré orí ìtàgé wípé wọ́n fẹ́ràn sí òun náà ṣe ń ṣe, wọn ò ṣe torí pé owó kan wà ńbẹ̀. Ẹ ká tẹ̀síwájú. Gẹ́gẹ́ bá a ti mọ̀, wọ́n bẹ̀rẹ̀ ní ọdún 1964 ní Yorùbá program kan tá a mọ̀ sí Mákànjúọlá. Ìyẹn àwọn TV program tó máa ń ṣe ńgbà yẹn, ìkan jẹ́ Mákànjúọlá, òun náà fi bẹ̀rẹ̀. Ìyá wa Allwell Adémọ́lá náà TV program náà fi bẹ̀rẹ̀ kí eré ìtàgé tó di ohun tí gbogbo wa tí à ń wò báyìí. Àmọ́ bàbá wa Jídé Kòsọ́kọ́ yìí, wọ́n study tíátà, business administration ni wọ́n study ní Yaba College of Technology. Yaba náà ti study business administration. Kí ló wá dé tó wá ń ṣe fíìmù? Léléyìí tó túmọ̀ sí pé bàbá wa yìí, alábàjọ náà tó fi wọ́n jẹ àwọn ambassador lóríṣiríṣi. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ máa mọ̀ pé bàbá wa Jídé Kòsọ́kọ́ jẹ́ ambassador Chivita. Wọ́n jẹ́ ambassador Chivita. Wọ́n wà lára àwọn ambassador Lotto company kan náà, gẹ́gẹ́ bí a ti mọ̀ náà. Wọ́n wà lára Western Lotto. Wọ́n wà lára ambassador Western Lotto. Bẹ́ẹ̀ sì ni àwọn fúnra wọn dẹ̀ tún ní company tí wọ́n tá mọ̀ sí Emerald Estate. Àwọn náà tún nìyẹn náà. So mélòó ambassadorship tó jẹ báyẹn náà. Bí àtòrí business administration tó rí ìdí yìí wọ́n ṣe ní access sí ìkọ́ báyìí. Bí àtòrí business administration tí wọ́n rí ìdí yìí náà ló fún wọn ní ààyè táwọn èèyàn fi wọ́n jẹ oyè ọlọ́jà of Lagos tí wọ́n fi wọ́n jẹ yìí. Ìyá bàbá wa Jídé Kòsọ́kọ́, ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ wọn. Bí a ti bá ti fẹ́ ṣe fọ́nrán lórí àwọn tó bẹ̀rẹ̀ eré orí ìtàgé láti kékeré, màá ṣe fọ́nrán dáadáa, màá fọ́. Ẹ dẹ̀ má gbàgbé náà pé mo ṣì ń bọ̀ lórí fọ́nrán Kòsọ́kọ́ family. Kí ló mú bàbá yẹn tí wọn ò fi tí kú, tí wọ́n fi fẹ́ ẹlòmíì jọba? Kí ló gbé wọn láti ìlú Èkó, Lagos Island, wọ Ẹ̀pẹ́, látẹ̀pẹ́ wọ Cotonou, kó tó ṣẹ̀ṣẹ̀ wá padà wá sí Benin Republic, kó tó ṣẹ̀ṣẹ̀ wá padà wá sí ìlú Èkó padà? Gbogbo ìtàn yẹn là ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́
so ẹ dẹ̀ mọ̀ pé lórí ìkànnì Ojútólé tẹlifíṣàn a lè fún yín ní ìròyìn tí ò jẹ́ new, a lè fún yín, a sì ń bọ̀ lórí yẹn. Àmọ́ lórí àwọn Fúlàní darandaran yìí, ta gan ná mú, báwo lẹ̀yin náà ṣe jẹ́? Ẹni tó ń mú òun ni ó jẹ́ olórí àwọn Miyetti Allah Cattle Breeders Nigeria. Ẹ mọ̀ pé ní association kan tí wọ́n pera wọn ní bíi Miyetti Allah àbí kan tí wọ́n kó jọ àwọn Fúlàní yìí tó fi kó jọ fún welfare àwọn Fúlàní tó ń dẹran nígbà yẹn lọ́hùn. Ọdún tí ǹ bá ṣe mistake dàbí ọdún 1970 ni ìtàn fi yé wa pé wọ́n kó jọ. Ẹ mọ̀ pé àwọn náà bí àwọn Fúlàní tó ń dẹran yìí wọ́n wá wò pé jẹ́ ká kóra wa jọ pé tí àwọn Fúlàní ẹgbẹ́ wa bá need kan kí nìkan tí àbí wọ́n need láti wọ ilẹ̀ kan láti dẹran wọbẹ̀, ká ṣe association ká lè ẹnu wa lè kó ká yọ olórí kó lórí wa lè lọ bá àwọn ìjọba sọ̀rọ̀ kó bá àwọn olórí ìlú yẹn sọ̀rọ̀ náà fi dá sílẹ̀ ní ọdún 1970 tí wọ́n dẹ̀ ní headquarter wọn ní ìlú Kaduna. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n wá wà legalize ní ọdún 1979 wọ́n tó wà legalize. Wọ́n ti kọ́kọ́ ń ṣe legal fún ọdún 9. Wọ́n wá legalize ní ọdún 1979. Bẹ́ẹ̀ ni ẹ̀hún náà wá kó tó di pé wọ́n wá dẹran, wọ́n wá bẹ̀rẹ̀ sí máa dáràn di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa jí àwọn èèyàn gbé, wọ́n bẹ̀rẹ̀ sí máa fi ṣiṣẹ́ láabi. Àmọ́ ọwọ́ ti wá tẹ olórí wọn báyìí. Ta ni olórí wọn tá à ń sọ yìí? Olórí wọn náà ni à ń pè ní Baba Usman ni olórí wọn yẹn ń jẹ́. Bọ́wọ́ dẹ̀ ṣe tẹ̀ òun náà ti sọ pé gbogbo nǹkan tí wọ́n fi ẹ̀sùn tó fi kàn òun yìí bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́. Àmọ́ ohun tèmi máa bẹ àwọn ìjọba wa ni pé irú èèyàn báyìí tí ó ti ń dáràn tí wọ́n ń jí àwọn èèyàn gbé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì ń jí àwọn èèyàn gbé. Àìmọye àwọn tó ń lọ sí travel tó máa jí gbé, àìmọye àwọn ọmọ school tó ń lọ sí camp tó ń jí gbé, NYSC camp tó ń jí gbé tó ń béèrè 50 million. Tẹ wá mú olórí wọn, kí lèmi rò pé ẹ ká ṣe fún wọn? Àmọ́ orílẹ̀-èdè tá a wà yìí kó má jẹ́ kan tí mo rò ló máa padà ṣẹlẹ̀ o, torí pé gbogbo ìgbà là ń gbọ́ pé wọ́n mú àwọn pípì yìí wọ́n dẹ̀ fi wọ́n lẹ̀. Àmọ́ ẹ má tún gbàgbé, ìyẹn tún jẹ́ kí n rántí ọ̀rọ̀ ọmọ tó pa Hafsa yìí, ọ̀rọ̀ ọ̀daràn tó fẹ̀sùn kàn pé ó pa àfẹ́sọ́nà ẹ̀ Hafsa, màá rántí orúkọ ẹ̀ ká tó parí kínní. Wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn báyìí, Court of Appeal, pé kó lọ appeal. Ṣé òun ṣe kan tí mò ń rò ló fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ arákùnrin, torí pé ẹ̀rí fi hàn wá pé gbogbo evidence ló wà against bọ̀bọ́ yìí pé òun ló pa ìyàwó ẹ̀ lóòótọ́ tó bá pààtì ẹ̀ nílùú Ìlọrin nígbà yẹn, ọ̀rọ̀ bọ̀bọ́ àfáà Youngboy yẹn. Màá rántí orúkọ ẹ̀ ká tó parí ètò yìí. Àmọ́ ìròyìn tó tún tó wá létí nísìnyí ni pé wọ́n ti fẹ́ gbé lọ sí Court of Appeal pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ẹ jẹ́ a jọ yẹ̀ wò, ṣé ẹni tó pààyàn tẹ̀dẹ̀ rí ẹ̀rí, ṣé kò ń ṣe pé yẹ kí wọ́n dájọ́ ikú fún un lẹ́sẹ̀kẹsẹ̀ kí òun náà lè gba ọ̀run lọ ni? Àmọ́ gẹ́gẹ́ bá a ti mọ̀, wọ́n fi sẹ́wọ̀n ní láti ìgbà yẹn wọ́n ti fi sẹ́wọ̀n. Àmọ́ nísìn wọ́n tún ti gbé lọ sílé ẹjọ́ Court of Appeal. Ẹ jẹ́ ká tún máa tẹ́tí ara lé tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń bá mi pàdé nígbà àkọ́kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀. Ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa subscribe sórí YouTube channel yìí. Ẹ dẹ̀ bá wa tan notification yẹn kalẹ̀ torí pé mo sì máa ṣe fọ́nrán ohun tó bá ń lọ màá máa mú wá fún yín. Ẹ má gbàgbé lórí ìdílé Kòsọ́kọ́, à ń bọ̀ lórí ẹ̀. Lórí àwọn òṣèré tíátà tó bẹ̀rẹ̀ láti kékeré, à ń bọ̀ lórí ẹ̀. Bẹ́ẹ̀ sì lórí ọ̀rọ̀ Hafsa àti àfẹ́sọ́nà ẹ̀ tó pa náà, à ń bọ̀ lórí ẹ̀. A lè rò jù báyìí lọ lórí ètò tèmi. Èmi ọmọ yín náà ni àbúrò yín, last born nílé yín, Adéwálé Ọ̀túngbóyọ̀mọ̀ sí Painkiller náà ni. Ẹ jọ̀ọ́ ẹ support mi, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi tan notification yẹn kalẹ̀ kẹ́ má bàa máa miss àwọn fídíò mi. Ó dàbọ̀.